ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Israel àti Iran ìjà ẹ̀sìn ni. àwa àti Christian ọjà gbogbo Christian tí ń bẹ ní Palestine ní Israel gbogbo náà support issue Palestine. ta ló bẹ̀ sọ pé Christian àti Muslim tó bọ́ nígbà tó yẹ kó bí yóò lákàyè ṣe ní smartphone wà lọ́wọ́ ẹ̀ kókó gọ́gù sáṣì ẹ̀ kó wò ó pé ṣé Mùsùlùmí ló pọ̀ jù bẹ́ẹ̀ ní àbí Christian. tẹ́ ẹ bá rí Christian kan Nàìjíríà tí wọ́n ń support àwọn Israel yìí òpònú ní kọ́mọ́ tí ń ṣe. Boko Haram wà Nàìjíríà ń báyìí rí kankan ṣe sí lọ sọ fáwọn Israel àti Iran pé kó stop ogun kí n tọ̀dọ̀ yín. normally kò síjà kankan láàrin Muslim àti Christian níbikíbi tí wọ́n bá rí wọn wà lágbàáyé gẹ́gẹ́ bí ìwà Ànábì sí Christian. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. A máa ń bẹ̀ yín ní gbogbo ìgbà ẹ máa bá a subscribe ẹ máa comment sí abẹ́ fídíò wa ẹ máa bá a share ní kíwà kẹsì máa bá a like Ọlọ́run ní jẹ́ kí ẹ̀dá nìkan ṣe tọ̀dọ̀ yín. A kí gbogbo wa pé a kú ìjọ mẹ́ta kan ní agbára Ọlọ́run ọba ayọ̀ àtàlàfíà ni a máa fi pàdé àmín. Ọ̀rọ̀ tí ó gbé mi wá sí ibà ilé ní òun lórí ọ̀rọ̀ ogun tó ń ṣẹlẹ̀ láàrin ìlú Israel àti ìlú Iran tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025 tí a wà ń bẹ̀ yìí. Ṣé ẹ rí ní àkọ́kọ́ wàhálà tó wà láàrin Israel àti Iran ó ti wà tipẹ́tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ wà. Ṣé ẹ rí bíbélì tẹ̀ ti sọ nípa ìlú Israel ó ní ogun kì yóò kúrò níbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní borí wọn. Ṣùgbọ́n nǹkan tó mú èmi wá jáde láti wá sọ̀rọ̀ ni àwọn alákòóbá tó wà nílùú Nàìjíríà wà mí báyìí tó jẹ́ pé oníkálukú wa a ò ní rán nǹkan tí ó kàn wá eléyìí tí ó kàn wá ni a máa rán. àwọn kan nílùú Nàìjíríà wà yìí wọ́n wá ń sọ wípé ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Israel àti Iran ìjà ẹ̀sìn ni àwọn Christian ọkọ lọ àtàkì àwọn Muslim. Lákọ̀ọ́kọ́ kí n kọ́ sọ fún wa gbogbo ayé ti di ó ti lajú káàkiri báyìí ọmọ ọdún mẹ́wàá ti ní smartphone lọ́wọ́ ẹ gọ́gù sàṣẹ kẹwò. ìsọkúsọ la máa sọ ayé ti di ayé smartphone ẹ jẹ́ kó ní kálukú wa gbé smartphone wa jáde káwá gọ́gù sàṣẹ káwá wò 70% of Israelites they were Muslims. Arab ni wọ́n sọ ń bẹ̀ ká má sọ pé nítorí pé wọ́n sọ pé Israel jẹ́ Christian country ó lè jẹ́ Christian country tòótọ́ ṣùgbọ́n 70% ibẹ̀ Muslim ni wọ́n 30% ibẹ̀ ló jẹ́ Christian. Ẹ̀gẹ́t ọ̀rọ̀ ogun Israel àti Iran kì í ṣe ogun ẹ̀sìn ogun mùsùlùmí sí mùsùlùmí ni nítorí pé ẹlòmíì wà lẹ́pẹ́ inú wa tá bá ń sọ̀rọ̀ a máa ń lo làákàyè ọ̀pọ̀lọpọ̀ ti kú ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí nígbà tí ogun Iran àti Iraq bẹ̀rẹ̀ kí ló tó sọ pé ókè o kíníkan ṣe Muslim to Muslim nìyẹn gbà yẹn kí ló tà fi lè fàyọ̀ ń gbà pé ogun ẹ̀sìn ni kíníkan wàhálà jẹ́jẹ́ ni wàhálà máa jókòó ẹ̀ tá a máa lọ máa tọ́ ọ bọ̀ lójú kí ló dé kí ni wàhálà ti wá gangan bẹ̀. Nǹkan tí ó kàn wá lápá tí ó kàn wá lẹ́sìn la máa rán káàkiri ìjà ẹ̀sìn ni ó ìjà ẹ̀sìn kò sí nǹkan tó ń jẹ́ pé ìjà ẹ̀sìn. Ogun Israel àti ogun Iran ó ti wà tipẹ́tipẹ́ kì í ṣe pé ìjà àwọn ṣe bẹ̀rẹ̀ nísìnyí nítorí pẹ̀lú mi wà nínú àwọn tó ń sọ̀rọ̀ tó ń lọ post TikTok Facebook aláìníláàkáyè ló pọ̀ jù nù wa bóyá nǹkan tó tẹ̀ ń tọ́ wà ní pé àwọn nǹkan ogun tá a fi bá rotì ẹ fẹ́ fi wé mísáìsì tó máa rán láti Israel wá ẹ fẹ́ lọ dá sí ogun tí ó kàn yín ẹ fẹ́ fi wé mísáìsì tó máa rán láti Iran wá ẹ fẹ́ lọ dá sí nǹkan tí ó kàn yín gbogbo àwọn ìjọba tó jẹ́ àwọn tó wà top yẹn tẹ́yìn rí yẹn nísìnyí tó bá di pé wàhálà bá ṣẹlẹ̀ wọ́n máa kọ́ ọmọ wọn máa kọ́yàwó wọn kó Nàìjíríà àwa tí a ò ní kankan àwa tí àjàmọ́ kankan la máa kù. àwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká lọ ṣọ́ra wa ká má tọwọ́ gúngi lójú ká má lọ tọwọ́ bòkù lójú nǹkan tí ó kàn án lápá tí ó kàn án lẹ́sẹ̀ kí ló dé tà ń dá sí i.
ẹ jẹ́ ká dá sí i kí ni wàhálà àti wàánú ẹ̀ gangan ẹ̀rọ Christian àti Muslim ni ta ló bẹ̀ sọ pé Christian àti Muslim tó bọ́ nígbà tó yẹ kó bí yóò ní lákàyè ṣe ní smartphone wà lọ́wọ́ ẹ̀ kókó gọ́gùn sáṣì ẹ̀ kó wò ó pé ṣé Mùsùlùmí ló pọ̀ jù bẹ́ẹ̀ ni àbí Christian wàhálà la máa fà ní gbogbo gbà kẹ́ẹ̀dẹ̀ rántí pé tẹ́ bá fẹ́ bógun lọ ìdílé tọ̀dọ̀ mi ẹ má jẹ́ kó bógun lọ torí pé mi kò ní passport o mi lè tàṣe pé bóyá mo fẹ́ travel out o tí n bá dé airport mo gbé èèyàn lọ ni o mo gbé àwọn tó fẹ́ travel out lọ ni o mi ò lọ travel o mi ò ẹni tí ò rí oúnjẹ jẹ kò ń ṣe passport o ẹni tí ò rí oúnjẹ jẹ kò ń tòwé travel ni o ẹ má dá wa lálẹ́ sílùú o àwọn ònàwó táwọn máa fi travel out o ọlọ́wọ́n wá pẹ̀lú gbogbo wa nǹkan tí ó kàn yẹn má dá sí i Boko Haram wà Nàìjíríà ń báyìí rí kankan ṣe sí lọ sọ fáwọn Israel àti Iran pé kó stop ogun kí n tọ̀dọ̀ yín àwọn kidnapper ń jiyàn gbé lọ́tún lọ́sì rí kankan ṣe sí kí ni tí láti lọ máa bá wọn pé kìnìkan kó stop ogun kó jẹ kìnìkan ìtọ́kọ̀yìn tó kàn yín gangan fún ara yín ẹ̀ tí dá sí ẹ wá là mú ọ̀rọ̀ ẹ ṣọ́ra yín o lórí wàhálà ẹ má dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn o ẹ má dá sọ́rọ̀ ogun wọn o ẹ jẹ́ kó máa dájagun wọn o ogun ilé ogun takò níjẹ́ tọ̀dọ̀ wa o inú mi wá dùn lórí ọ̀rọ̀ kan tí mufti ilẹ̀ Yorùbá tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ogun tó ń jà yìí ní ilẹ̀ Israel àti Iran ẹ jẹ́ ká wo fídíò yẹn síwájú. n tó ṣẹlẹ̀ ní àárín Iran àti Israel kọ̀wá ní kàwá bó ní ṣe ní kàwá gbogbo àwọn èèyàn tí Israel ń palẹ̀ ayé rẹ̀ lájọ wọn ti dálẹ̀ mùsùlùmí ni lájọ tí orílẹ̀-èdè yẹn ti bẹ̀rẹ̀ báyìí 1948 ló ti ń pa mùsùlùmí over 800 villages cities àwọn ìlú ńláńlá àtàwọn village kékèké tó bá káwọn pọ̀ ní tó lé ní 800 ní Israeli yìí ló destroy lọ́wọ́ lọ́ọ̀rì kọ́ ìlú tiẹ̀ tuntun mi lè lórí owó ètí ń bẹ́lẹ̀ ọwọ́ akọ́ṣẹ́ ẹ̀ lé lórí ìyẹn lọ́wọ́ pé gbogbo ìlú tí ń jẹ́ Israel lónìí ó kọ méjì lónìí tí Israel bá fẹ́ pe ìlú ní ó kọ tóun sọ kẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn tí wọ́n jọ tó bá ń bẹ̀ ṣe gbé orí ètò níta ni wọ́n dá ilẹ̀ 1948 ta ní gbé bẹ́ẹ̀ kó tó di 1948 the another thing tọ́pọ̀lọpọ̀ ọmọ nípa Israel ni pé kò sẹ́ni kan ní Israel tí ò ní passport méjì ọwọ́n passport méjì wọ́n ní country tí wọ́n ti kó wọn wá bọ́ sórí ilé ńlẹ̀ wọ́n ní passport ẹ̀ ibẹ̀ ni root wọn ibẹ̀ ni family wọn ti ṣẹ̀ wá gbogbo ẹgbẹ́ sì rí ń bẹ̀ ń pátápátá gbogbo wọn ò tí tọ́gọ́rùn ọdún gbogbo ẹni tẹ́ rí ní àwọn tó tọ́gọ́rùn ọdún nù wọn lè ju 2% lọ wọn àbí wọn má tó bẹ́ẹ̀ torí pé ní around 18 kankan àwọn kan tán jẹ́ Jew Israeli Jew àwọn Jew gẹ́gẹ́ wọ́n wá bá àwọn Arab ní Jerusalem ní Palestine yẹn wọ́n fún àwọn láàyè bí irú àwọn sábó bá àwọn Haúsá àwọn kẹ́ dákan afẹ́mọ̀ sí bísẹ̀sì bí kásìmọ̀ sẹ̀sẹ̀ wà àwọn alábòwò sì kórìíra wọ́n fún wọn ní ààyè àwọn kan ní ó tó 5 acres àwọn kan ní kò ju 2 acres lọ gbogbo wọn lọ́jọ́ wọn ọ̀pọ̀ percentage wo lẹ́fẹ́ pé wọ́n jẹ́ láàrin wọ́n fún wọn láàyè àwọn ọmọ pé wọ́n plan ni o wọn ò bá wọn rò pé wọ́n plan pé láti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń study bí ilẹ̀ yẹn ṣe rí ó tó wá di pé wọ́n decide pé in 1917-18 Britain ọwọ́ inú Palestine láti 1918 yẹn ní Britain tí wọ́n ń kó àwọn Israeli àwọn ọmọ Israel tí wọ́n ń jẹ́ Israeli lónìí láti 1918 tí wọ́n ń kó wọn wọlé wọ́n bá wọn gbalẹ̀ àmọ́ kò sí country colonial master ló wà bí wọ́n ṣe gba Nàìjíríà tí wọ́n ń darí ẹ̀ tí wọ́n gba gbogbo orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ lágbàáyé tí wọ́n ń darí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe gba Palestine náà pẹ̀tù nínú tí wọ́n wá ṣe ń Palestine pé wọ́n ń kó àwọn èèyàn wá láti ìlú mi wọ́n mú àwọn láti Amẹ́ríkà wọ́n mú àwọn láti Britain kódà àwọn kan bẹ́ẹ̀ nu wọn tó pé Iran wọ́n ń gbé Iran tí wọ́n jọ ń jà yìí ni wọ́n ń gbé torí ó sì kù bí Israeli tí ó tó 8,000 Jews tó jẹ́ 8,000 a sì rí wọn nù Iran dìísìn táwọn òkú ò wọ́n níbẹ̀ yẹn gbé àwọn bẹ̀tẹ̀ ẹni tó bá gbàgbọ́ nù tó pè ní Zionism tó ti preach ẹ̀ fún àgbọ́yé kan ideology kan náà pè ní Zionism ó lọ́gànáyésà tó ń bá àkẹ́ tí ń pèpè ṣe Zionism ni pé láti create a state for Israel wípé àwọn Júù náà gbọ́dọ̀ ní state tiẹ̀ bí gbogbo àgbáyé ṣe máa ń ní tiẹ̀
àwọn ò ní ọlọ́run fún wọn ká ni èpè dẹni látọ̀dọ̀ ọlọ́run kọ́ọ̀sì ni tó bá ti dìde pé àwọn ògbó orílẹ̀-èdè bí wọ́n ṣe gbèdé èpè tí wọ́n ń gbé tẹ́ bá ti ń wọ 80 ẹgbẹ́nu lé 80 ní sì máa wó orílẹ̀-èdè. For your information, Israeli ẹ̀kẹta tí ó gbó orílẹ̀-èdè rè láti jọ wọn ti bí láyé Dáúdà wọn ní orílẹ̀-èdè àmọ́ orílẹ̀-èdè wọn tó bá ti gbé dìde báyìí tó bá ti lo 77 years àkọ́kọ́ tó bá kọ́ gbé dìde 77 years lólò ọlọ́run ní káàkọ́ wá parẹ́ owó ẹ̀kejì wọ́n tó gbé dìde òun náà tó lo 77 years òun náà tó wó ẹ̀kẹta wá ní Netanyahu ti mẹ́mẹ́ sọ pé àwọn tó ń prophesy wípé táìmù tí Israeli káwọn gbé dìde 1948 yóò bá parẹ́ táìmù yẹn president kan tó stupid yóò jẹ ní Amẹ́ríkà ẹnìkan wà máa jẹ ẹnìkan ó kọ ẹnìkan máa jẹ Atollah lédè Lárúbáwá Allah's gift lédè òyìnbó ṣùgbọ́n nínú èdè Israeli Netanyahu gangan ìtumọ̀ ẹ̀ ní Allah's kini gift ọlọ́run mọ̀ fún wọn pé ó kọ ẹni tí ó jẹ ààrẹ kẹ́yìn nínú Israeli ẹnìkan ló prophesy pé ọlọ́run fi hàn wọn kì í ṣe òun nìkan wọ́n pọ̀ wọ́n ní pé ọlọ́run fi mọ àwọn pé ìgbà tí Netanyahu bá jẹ ọlọ́run máa jẹ́ the last president and Israel máa kò ní rí olórí ní ìmọ̀ ibi tí Israel ó hẹ́ndì sínú ní ó ṣokùnfà bí Israel ó ṣe ṣubú bet Kùránì náà sọ pé tó bá dòpin ayé mo máa gbáwọn ẹrú ọlọ́run kan dìde ẹ̀jọ̀ jà wọ̀lẹ̀ yẹ̀dì kó lòlùmọ̀ sí gbà ṣùgbọ́n nígbà tó bá dé kan yìí lọ́nlọ́nlọ́n lẹ́yìn ìgbà tẹ́ ti pa wọ́n tẹ́ ti yẹn wọ́n jẹ́ wọ́n wà padà wọ mọ́sálásí wọ́n sì kọ́kọ́ wọ̀ nígbà kíni àkọ́kọ́ tọ́lá ti kọ́kọ́ wà ń bẹ̀rùn kí Israeli tó sì kíni 800 years more than 800 years la fi protect the church àwọn Christian àti gbogbo iléeṣẹ àtẹlẹsìn mi tí ó sì já kankan Islam ní darí Palestine àgbà tí Israeli dé ló ń kọ̀ sí wàhálà àǹdí bá ṣe ń sọ̀rọ̀ àwa àti Christian ọjà gbogbo Christian ti ń bẹ ní Palestine ní Israel gbogbo náà support Jésù Palestine táwọn Palestine bá fẹ́ dìbò Muslim wọn làwọn Christian ó dìbò fún wọn kò síjà kankan normally kò síjà kankan láàrin Muslim àti Christian níbikíbi tí wọ́n bá rí wọn wà lágbàáyé gẹ́gẹ́ bí ìwà ànábì sí Christian ẹni tí máa dájà alẹ̀ tí ìfẹ́ ànábì mi kì í fẹ́ sìn mí òun náà làwọn Júù àwọn Israeli kódà bí mo ṣe wà yìí tẹ́ ẹ bá rí Christian kan Nàìjíríà tí wọ́n ń sọ̀pọ̀tì àwọn Israeli yìí òpònú ní kọ̀ọ̀mọ́ tí ń ṣe sáwọn Israeli lọ́pàá Jésù yìí bẹ́ẹ̀ sí máa ń wí o àwọn òwì bẹ́ẹ̀ àwọn lọ́pàá Jésù. Number 2 ọmọ àlè ní ẹ ń pe Jésù di ìsìn tẹ́ bá dẹ̀ bí ẹni Christian tó bá lajú léèrè tí ń gbé inú Israel ní tí ó sọ fún inú. Number 3 wọ́n fi àwọn Christian lọ́rùn lẹ́ẹ̀dí bó ṣe ń sọ̀rọ̀ wọ́n máa bú wọn ni wọ́n máa bá wọn jà ní bá ṣe ń sọ̀rọ̀ so bọ́n ṣe ń bá wọn jà ló jẹ́ pé nígbà wọn ń wó mọ́sálásí ní Gaza church tó ti pẹ́ jù church yẹn ti lo more than 500 years wọ́n wó ṣọ́ọ̀ṣì yẹn náà bọ́n ṣe ń wó mọ́sálásí ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀ ní Gaza torí over 90% ara Gaza over 95% ara Gaza Muslim ni wọ́n ṣùgbọ́n àwọn Baptist mẹ́mẹ́ àwọn Catholic mẹ́mẹ́ àwọn kọ̀ọ̀kan náà mẹ́mẹ́ àwọn ẹ̀wọ̀n èdè ẹ̀bá ara wọn jà wọ́n jọ máa ń ṣàṣepọ̀ kódà tí wọ́n fi destroy mọ́ church tí àwọn Israeli wí lẹ́nu ara pé àwọn Palestinians sá pamọ́ síbẹ̀ ṣàyẹ̀wò tí wọ́n á destroy rẹ̀ àwọn church wọn á lọ kámẹ́rà wọ́n wá jẹ́ àwọn tó kún ti wọlé wọn táwọn ṣọ́ọ̀ṣì ni wọ́n máa bọ̀ àwọn ṣọ́ọ̀ṣì wọn máa sùn àwọn obìnrin náà lọ pa àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ náà lọ pa níbi ọ̀sẹ̀ méjì àbọ̀ sísìn àwọn ará Britain wọ́n kóra wọn jáde àwọn gbogbo ẹ̀ tó kóra wọn jáde they are all Christian tẹ́ bá Muslim láàrin wọn tẹ́ bá rí wọn tó 1000 Muslim tẹ́lẹ̀ bá láàrin wọn bá lè pé 2 sí 3 àwọn tó wá kóra wọn jọ tó ń jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n wá ń ka ókọ àwọn ọmọ wọ́n dẹ̀ ka ókọ 18,000 ọmọ ó kọ ọmọ o àwọn ọmọ 18,000 tó yẹ pé Israeli ti pa wọn wọ́n ń sun ẹkún ni Christian ni wọ́n ń bá wa kàánú àwa gangan tá a pẹ̀lú àwọn Muslim gan ọ̀gbọ́n nígbà tá a lajú ẹni tí ó bá ti lajú kò lè ọ̀dá Sundays tó lajú yìí. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ ti gbọ́rọ̀ lẹ́nu mufti Ọlọ́run wa wà pẹ̀lú wa ogun ta kò ní jẹ́ ẹnì kankan wa o. ẹ má bá a subscribe sórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn kẹ́sì má bá a wò ẹ má bá a wo àwọn fọ́nrán wa ẹ má bá a pín ẹ má bá a comment ẹ má bá a like ẹni ìdánìkan ṣe tọ̀dọ̀ yín o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.